lórúkọ gbogbo òṣìṣẹ́ iléeṣẹ́ ìmọ́lẹ̀ àtàwọn akẹ́kọ̀ọ́ wa tí àwọn náà tí wọ́n wò wá bá a ṣe ń ṣe bá a ṣe ń gbé sókè bá a ṣe ń yẹn lẹ̀. ó ní mò ń kí wa wípé a kú ọ̀sẹ̀ titun èyí tí a tún wọ̀ lónìí bá a ṣe mọ̀ pé lórí ètò tẹpámọ́ṣẹ́ ohun tá a mọ̀ ń dára wa lẹ́kọ̀ọ́ tá a mọ̀ ń kọ́ra wa lọ́gbọ́n lé lórí náà ni bí a ò ṣe tẹpámọ́ṣẹ́ wa bá ò ṣe mú iṣẹ́ wa ní ọ̀kúnkúndùn pàápàá jùlọ nínú ọ̀sẹ̀ titun tá a ṣe bẹ̀rẹ̀. nítorí pé àwọn kan la jọ sùn lálẹ́ àná ṣùgbọ́n tí wọ́n láǹfààní láti yájú sí ìmọ́lẹ̀ àlàyé tòní. èmi máa ń tẹnu mọ́ wípé gbogbo ẹni tó bá sùn tó bá yájú sáyé kì í ṣe mímọ̀ ṣe kì í sọgbọ́n orí rẹ̀ bí kò ṣe pé ó rí àánú gbà. oore tí Jésù ṣe láyé ni. àwọn kan fi fóònù wọn sí àláàmù wípé jí mi tó bá ti dago 4 òwúrọ̀ kùtù. ó tún fi kẹ̀kẹ́ òkun jó. ṣùgbọ́n tó ṣe ni láàánú ni wípé fóònù yájú ó jí wọn títí títí ẹni ó ní fóònù lórí ọ̀fẹ́ àti yájú sáyé mọ́. nítorí náà ni mo ṣe ń gbà ọ́ mọ̀ràn wípé máa dúpẹ́ tiẹ̀. olóòtí ìjẹun látàná. onílé ọ̀tá ni. àwọn kan ń bẹ lọ́gbà ẹ̀wọ̀n lọ́wọ́lọ́wọ́ ọdún tí wọ́n jáde wọn àti mọ̀. kì í ṣe gbogbo àwọn tó wà lọ́gbà ẹ̀wọ̀n yẹn wọ́n ṣe nǹkan ẹ̀ṣẹ̀ tí òfin mú. àkóbá ló gbé ẹlòmíì dọ́gbà ẹ̀wọ̀n. wípé wọ́n wá wà lómìnira òun yajú nígbà tó wù ọ́ òun jí nígbà tó wù ọ́ òun sùn nígbà tó wù ọ́ òun lọ bí tó fẹ́ lákòókò tó wù ọ́. jẹ́ dúpẹ́ tiẹ̀. àwọn kan tún wá ń bẹ lọ́ọ́sìpì. gbogbo ẹnikẹ́ni tí bí wàá lè kàn tó lè kàn wá lọ́sẹ̀ yìí ibi ò ní kanrú wọn. gbogbo àdáwọ́lé wa lọ́sẹ̀ yìí yóò yọrí sí rere láṣẹ Èdùmàrè. nítorí kọ́rọ̀ ayé tiẹ̀ náà lè jẹ́rìí fáwọn míì bóyá ló fi wàánú àlàkọjá yẹn. ṣùgbọ́n tí mo rọ̀ ni wípé má rora rẹ pin o tẹpá mọ́ṣẹ́ rẹ. níbi iṣẹ́ ẹni láti máa mọni lọ́lẹ̀. gbìyànjú iṣẹ́ tó ń ṣe tí ò bá tí ì tó jẹ wá míì kúnra wọn nítorí wípé tó o bá ti ń wá òmíì kúnra wọn nípa bẹ́ẹ̀ lọ́lọ́run náà ó máa dé ìgbìyànjú rẹ ládé. nítorí àkókò wa àlejò mi ti wà ní agbára. àlejò mi ẹ bá ń gbẹnu sí microphone yẹn. ṣe bọ́mọ jẹ́ ẹ̀mí rẹ̀ á sì. ẹ bá ń dá orúkọ yín fún gbogbo àwọn tó ń gbọ́ wa lágbàáyé. orúkọ mi ni Honorable Okunlọ́lá Afọlábí tí gbogbo èèyàn mọ̀ sí The Ocean. orí ètò tẹpámọ́ṣẹ́ òun náà la wà tí a ti máa ń gbé onírúurú àlejò wá kí àwọn ọ̀dọ́ wa àbí àwọn tí wọ́n ti rò pé àwọn ti dàgbà páwọn ò lè ṣiṣẹ́ kankan mọ́ káwọn náà lè wòye pé ọjọ́ ò tí ì lọ kò sì tí ì jù láti wá nǹkan ṣe. ẹ jẹ́ kí n béèrè báyìí lẹ́nu iṣẹ́ tí ẹ yàn láàyò gangan mo rí wípé ẹ tún ń dirun ẹ ń ṣerun fáwọn èèyàn àbí bẹ́ẹ̀ kọ́ ni. bẹ́ẹ̀ni. kí ló sún yín débi èèyàn pẹ̀lú orí ọ̀fẹ́ ìwé tẹ́ ẹ kà tí odidi ọkùnrin fi ń dirun fóbìnrin. ètò ńlá ni ètò ìtẹpámọ́ṣẹ́ nítorí pé èèyàn ní láti tẹpámọ́ṣẹ́ ẹ̀yin àgbà máa ń pálọ̀wé pé àwọn àgbà iṣẹ́ lóògùn iṣẹ́ múra sísí ọ̀rẹ́ mi iṣẹ́ la fi ń dẹni gíga. ṣe rí ó wà lọ́wọ́ àwọn òbí wa àwọn òbí wa gbọ́dọ̀ múra láti jẹ́ kí àwọn ọmọ lámìlàaka. gbogbo ohun tó wà fẹ́tẹ̀ àwọn ọ̀dọ́ ní òde ìsìn ọwọ́ àwọn òbí wa ló ti bẹ̀rẹ̀. pàtàkì jùlọ ní tó jẹ́ kí èmi lè máa ronú sí kò ń ṣe òbí mi ló fi mí síbi iṣẹ́ gerungerun. wọn kò dẹ́yìn sáwọn náà fi mí síbi iṣẹ́ hairdressing salon. èmi ni mo ránra mi nípa ìpìlẹ̀ tí àwọn òbí mi fi lé mi lọ́wọ́. tó bá jẹ́ pé iṣẹ́ tí mo mọ̀ láàárọ̀ ọjọ́ ni ẹ̀bí ká lẹ̀rọ ká lọ ìlúbọ̀ ká wẹ̀gẹ̀ kò sí. so ẹ tó wọ̀nyí náà. mo lè tú gbogbo ẹ̀ pátápátá iṣẹ́ tí mo bá lọ́wọ́ àwọn òbí mi nìyẹn. ṣùgbọ́n nígbà tí mo dé Ògbómọ̀ṣọ́ ṣe mọ̀ pa ojú àwọn òbí mi ò tó mi wọ́n wá lọ fi mí sí iṣẹ́ télọ̀ yẹn kò wù mí ṣùgbọ́n mo tó bẹ́ẹ̀ láti sọ pé ẹ̀kọ́ nítorí pé ìbẹ̀rù wà ìbẹ̀rù àgbà o. tí wọ́n bẹ́ẹ̀ lè fẹjọ́ mi sùn mo ní ẹgbàá tí màá jẹ mo ṣàfojú sí kò sí tí òbí ní kéèyàn ṣe àbí téèyàn ṣe tí ò lérè. so nígbà tí mo wá tẹ̀síwájú ó di pé tí a bá ti lépo níbi òṣèlú tá a bá ti rí mú ó tó dọdún 4 so ní ìtẹ̀síwájú nírìn àjò yìí ìyàwó ti wọlé ọmọ wọlé so àwọn ìgbà tí mo
fẹ́ gbéyàwó ńgbà yẹn àwọn ọmọ Ondo state ni mo fẹ́ ńgbà náà wọ́n á máa bèrè pé iṣẹ́ kí lọkọ rẹ̀ ń ṣe ìyàwó mi náà máa sọ fún mi pé má sọ pé òṣèlú ló ń ṣe òun náà ká òṣèlú kún iṣẹ́ o mo wá ń ronú àti gba ìrònú ti bá mi gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí olóòtú sọ nísìnyí pé èèyàn ò lè dàgbà jù láti má ṣiṣẹ́ so ìní mo wá fi ọkàn kejì pé mo sì tún lè ṣe nǹkan kan mo tún lè ṣe nǹkan kan mo wá lọ wá ṣọ́ọ̀bù kan mo wá sí bàbá salon mo wá gba ẹnìkan sí pé kó máa bá mi mójútó lẹ́nìkan wá gbà mí nímọ̀ràn pé ṣọ́ọ̀bù ìtóbi tẹ́ bá lè sọ di tóbìnrin tọkùnrin mo bá tún ṣe tóbìnrin náà sẹ́gbẹ̀yìn so mo wá máa ń wá wò ó so kọ́sítọ́mọ̀ wa lè pọ̀ ní ṣọ́ọ̀bù ọmọ ẹni tó ń bá mi ṣiṣẹ́ òun lè ṣeré jáde tàbí kó ní ọ̀rẹ́ ọmọkùnrin òun wà lára ń di eléyìí náà tún lọ ọmọ dọ́gbọ́n máa ṣe tiẹ̀ lẹ́gbẹ̀ẹ́ kan níṣẹ́ lẹ́nìkan wá ní ẹ̀ tí ìdàgbà jù ẹ̀yin náà lè kọ́ ọ mo mà ti níyàwó mo mà ti lọ́mọ wọ́n ní kò sí ní tó dàgbà jù bí iṣẹ́ tí a bá dálẹ̀ tá a bá mọ ẹran ló máa ń jẹ́ so èyí ló wá mú mi mo wá bẹ̀rẹ̀ sí máa fojú sí ìyẹn ni pé kò sẹ́ni ó dàgbà jù bí iṣẹ́ so mo wá ń fojú sí díẹ̀ irun gígé yí sí mi lọ́wọ́ díẹ̀ irun obìnrin yí sí mi lọ́wọ́ ìyàwó mi kọ̀ jálẹ̀ ó ní bó ní ṣe máa fọwọ́ kobìnrin lórí ṣùgbọ́n bó pàtàkì jùlọ ìpinnu ló ṣe pàtàkì kéèyàn sì máa gbọ́ pé ntọ́rẹ̀ bá ń sọ mo ṣe mọ̀ nìyẹn nípasẹ̀ bẹ́ẹ̀ mò ń ṣe mo soríire ń bẹ̀ mo dẹni tí ó ní káà níbẹ̀ so kò sí àbùjá kan lọ́rùn ọ̀pẹ lẹ́yìn bá lè fojú sí iṣẹ́ àsoríire kódà ju ọ̀gá tó bá ń bẹ̀ lọ ṣùgbọ́n nípa ká mọ kẹ́gbẹ́kẹ́gbẹ́ kò sáṣeyọrí bẹ́ẹ̀ o so nípasẹ̀ eléyìí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó lóòtú sọ iṣẹ́ tó bí mi wá fi mí sí gbà yẹn ló bá di pé àwọn obìnrin bá ń gérun ni wọn bá ṣerun sórí mọ́ so wọ́n wá ń dirun sórí wíìgì so télọ̀ tí bàbá mi wá fi mí sí lọ́jọ́ kìíní àná màá wá bọ́ síbẹ̀ mo wá rán ní ready made wá kówó ìfọ̀ yẹn mo wá rán màá nítorí pé mo mọ aṣọ rán ni mo wá fi rán so ìyẹn náà tún ràn yín lọ́wọ́ ìyẹn náà tún wá ràn mí lọ́wọ́ ìyẹn ni pé kò sí àṣedànù níbi iṣẹ́ kíkọ́ rárá mo wá rí owó ń bẹ gan-an láti pàṣẹ bẹ́ẹ̀ mo ra mọ́tò so ẹnìkan bí mi lọ́jọ́ kan pé ṣébi iṣẹ́ ilẹ̀ ti ra mọ́tò mílíọ̀nù bọ̀ ẹni tí ò bá mọ ibi tẹ́gbẹ́ ẹ̀ tí ó rà yóò sáré kù oríire ló máa sá kù nípasẹ̀ eléyìí nípasẹ̀ owó yẹn gbọ́dọ̀ lájẹsẹ́kù. ẹ jẹ́ kí n wá béèrè báyìí nígbà tẹ́ bẹ̀rẹ̀ àwọn iṣẹ́ yẹn kí ni àlàkọjá tẹ́ ní tó dàbí gbà pé ó fẹ́ sun yín tẹ́ ò pèsè ní fiṣẹ́ ilẹ̀ báyìí. kò sí iṣẹ́ tí ò ní ìpèníjà àlàkọjá àlàkọjá àkọ́kọ́ ni pé ìpinnu ni ẹni iṣẹ́ téèyàn bá ti ń ṣe tí ò bá ti ní ìpinnu á sákò mẹ́ nítorí àwọn tó mọ̀ mí pàtàkì jùlọ iṣẹ́ tí a bá bẹ̀rẹ̀ ní ìlú tá a ti bí ni gbogbo àwọn ọ̀lẹ ló bá débẹ̀ aláìní kan ṣe ńlọdìrún fóbi ìjó ló bẹ̀rẹ̀ so ọ̀rẹ́ mi kan tiẹ̀ wá lọ́jọ́ kan ó yà bó ló ṣe come across kó máa ṣerun fóbi ló bá ní ẹ̀ ṣe báyìí kan ṣe kan ṣe bí kan ṣe lásán ni bọ́lọ́lọ́ ní jẹ́mi ò ṣe lásán iṣẹ́ tí ń èèlà tí ń èèlówó lọ́wọ́ ni so àwọn èèyàn máa fẹnu burúkú pèsè èèyàn ìwọ ló pè ní tọ́da ìwọ ló pè ní tó dá mọ́ra rẹ ní tó fẹ́ rí ń bẹ̀ ìwọ ló máa pè bẹ́ẹ̀ so láti paṣẹ léyìí mo soríire ń bẹ̀ mo gbé nǹkan rí sí ń bẹ̀ mo wá tún nílé iṣẹ́ mi lóríṣiríṣi. olúwa ṣeun ẹ sọ nǹkan kan lẹ́ẹ̀kan tí mo fẹ́ ká padà sí bó ló ṣe wá rí inú ilé kí ìyàwó yín ó rí arẹwà tẹ̀ ń dirun fún kún orí tí wọ́n tò lẹ́ni inú ṣọ́ọ̀bù pé àwọn obìnrin ló pọ̀ lẹ̀ tí ọkọ mi máa forí ọwọ́ bà lórí tètè. ẹ ṣe mọ̀ pé àwọn ìyàwó tá à ń fẹ́ ohun tí ó dùn mọ́ wọn ni ẹ máa ń fẹ́ wọn ò ní wo ọjọ́ iwájú nítorí pé kí wọ́n mọ̀ gbọ̀kọ̀ mi bó ẹyin kankan tiẹ̀ ó ń ya lẹ́nu kan tiẹ̀ ṣẹlẹ̀ lọ́jọ́ kan lọ́jọ́ tí mò ń dirun ìyàwó mi kò ń wá ṣọ́ọ̀bù mi láti wá dirun torí ó fẹ́ kójú ẹ̀ máa rí rẹ̀ dẹ̀rẹ̀ mo bá ń dirun ìyàwó mi bá lóun fẹ́ ṣe lọ bá ní kó wá ṣọ́ọ̀bù mo ń ṣerun fún tán ọmọ kan ti wá travel ó bọ́ dédé àsìkò táwọn student ẹ̀ ṣẹ̀ ń wọlé ni ló bá ọ̀pọ̀lọpọ̀ mọ̀ pé mo ti marry ló bá ní ikùn ẹ̀mọ̀ ti ń yọ ó fọwọ́ ra mí ní àyíká ó wá fọwọ́ ra mí dé nǹkan ọmọkùnrin mi sáré ìyàwó mi sì wò mí nú gíláàsì lọ́kàn ó wú mo ní ayé rẹ̀ ò ní bàjẹ́ bí tí mo ti ń jẹun dáàbò torí ọlọ́mọ sọ̀rọ̀ bó ṣe máa ṣe nu o ní wá ṣọ́ọ̀bù yín mọ́ wà mọ́ wà mọ́ nítorí bá fẹ́ mọ̀ fún àwọn nǹkan tí ìyàwó òun fẹ́ pàtàkì jùlọ nígbà tí mo ní car wash ìyàwó mi nínú teaching hospital tí mo ní sí ọwọ́ àdọ́jọ́ tọmọ tó ń ṣe ọ̀wà mo bá rólù ṣòkòtò mo bá fọ mọ́tò
ọ́fíìsì ìyàwó mi ó wá kọ̀yìn síbẹ̀ bó ṣe róòlù àga báyìí ló bá rí mi bí tí mo ti ń fọ mọ́tò pé ọkọ mi rè ló bá pè mí lórí fóònù mo ní wo ọmọ mi ò wá ló wá ó fẹ́ ká máa dójú tì mí nínú teaching hospital pọkọ mi fọ mọ́tò ó ṣe káwọ̀ mo bá lọ́ra mo ti gbọ́ mo fọ mọ́tò tán mo bá ra apple mo ra wọlé ó ti jẹ bíi méjì ó tó rántí pé kí ni mo ní tó káwọ̀ sí mo fọ jẹ kò ṣeé tú dànù mọ́ so ọkùnrin gbọ́dọ̀ nípinnu tó bá fẹ́ láṣeyọrí nítorí tóbìnrin fẹ́ tọ́ ẹ̀ bá lówó lọ́wọ́ ẹ̀ kàn jẹ̀gbọ́n nù ọmọ ló wọlé skul yìí tóbìnrin ọ̀bá rówó filẹ̀ yóò dọ̀kọ̀ yìí bẹ̀rẹ̀ láti pàṣẹ náà ẹ sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan olóòtú ẹni tíṣẹ́ kan ò bá tó èèyàn máa ń fi kan kún so ìgbà tí mo wá ń ṣe mo rí i pé iṣẹ́ yìí ó ti lọ ọlẹ̀ owó yìí yóò wọlé àwọn máa ń béèrè pé ẹjọ́ mo ti lè ya wait and get passport mo tó fi kún. ẹ jẹ́ ká wa lọ báyìí. Okay sir. àwọn ọ̀dọ́ wa ní àkókò yìí wọn à fẹsẹ̀ kọ́ mọ́ wọn à sì fẹ́ wèé ká kí ni ìwòye yín kí ni ń fa gan-an kí sì ni ọ̀nà àbáyọ. ọ̀rọ̀ ńlá ni àkọ́kọ́ pàtàkì jùlọ wà lọ́wọ́ àwọn òbí wa ibi tí ìtàn padà sínú mo wá ẹnìkan lọ lọ́jọ́ kan ọba ń dáná ní kitchen ọmọ ẹ ti dọ́lọ́mọge tó náà dá so ìgbà tí mọ̀mọ́ ìwà dáná tán ló wá gbé oúnjẹ ó wá lọ gbé fọ́mọ rẹ̀ ní pálọ̀ ó wá ní ẹnu ẹ gbọ̀ngbọ̀ngbọ̀n rẹ̀ kí n máa dáná ó wá ṣe my mommy ọmọ yóò mọ náà dá ìyá ni ó lọ gbóúnjẹ fún nígbà táwa kéré ọmọge nígbà táwa kéré màmá ọmọ dáná tó orógùn tí àmọ̀mọ́ abirú àmàlà ń gbà yóò gùn tó láti bí síbẹ̀ tẹ́ ẹ bá ṣe tẹ́ bá dàbò yín lọ́rùn báyìí so ọwọ́ àwọn òbí ọ̀bọ̀mọ wímọ́ ní ọ̀jẹ̀kọ́ mọ́ ronú ní ìsìn tí mo bá fi ọwọ́ mi hàn yín ẹ̀rí ìlà kan bí rúlà onígi tí a máa ń mú lọ sùkúù ńgbà ní o ní olóòtú sílè kan náírà sílè kan oníkọ́bọ̀ ni mo fẹ́ fi lọ múra súùtì wọ́n wá dì mọ́ lọ́wọ́ wọ́n á mú kúrú lóńgì wọ́n fi sá mọ́ mi wọ́n lọ́wọ́ mọ́ fi wọn mọ́ ọmọ rẹ̀ so ìbẹ̀rù bá mi látìgbà náà mi ò lè mú nǹkan òbí mi so wọ́n sì máa ń jẹ́ kó yé wa pé ní bá jalè wọ́n pa ni so nípasẹ̀ eléyìí òbí gbọ́dọ̀ lè máa sọ fún ọmọ pé bóun ní iṣẹ́ rẹ lónìí kẹ́sì máa dúpẹ́ lọ́wọ́ ọ̀gá pé ọgọ́ ṣé o ọmọ ròyìn rẹ o nípasẹ̀ eléyìí ọmọ ò fojú síṣẹ́ kíkọ́ èkejì tó dà bẹ́ẹ̀ ni pé ọmọ náà gbọ́dọ̀ nípinnu ó lè jẹ́ pé bẹ́ẹ̀ ṣe sẹ́ẹ̀tì ẹ̀rẹ̀gẹ̀dẹ̀ lógún ọmọ lójú ó wá so tó bá ti ṣe tán kò ní ròónú kankan pé bó mo ti fẹ́ gbélé so pàtàkì jùlọ náà ó tún wà lọ́wọ́ ẹni tí ń kọ́ ọmọ nílé iṣẹ́ inú mi dùn fún ìwúrí gbogbo àwọn ọmọọṣẹ́ yín tẹ̀ ń kí wọn kú sẹ́ni mórí iṣẹ́ yá inú àwọn ọmọ náà mọ̀ dùn pé wọ́n ti gbé mi náà sẹ́rù àgbàgbé so láti paṣẹ ilé náà ọmọ náà ó lè fi ọkàn ṣiṣẹ́ advice mi fún àwọn tó wá ń kọ́ iṣẹ́ yìí náà ni pé tẹ́ ẹ bá ń kọ́ṣẹ́ ẹ gbọ́dọ̀ fọkàn sí nítorí pé tẹ́ ẹ bá kọ́ láàbọ̀ ó ṣeé ṣe ẹ̀kọ́ ààbọ̀ kìí mú ìwúrí wá ẹ̀kọ́ ààbọ̀ kìí jẹ́ kéèyàn mọṣẹ́ yẹn lámọ̀ yege so màá rọ̀ yín kí ẹ fọkàn sí iṣẹ́ yẹn dúdúdúdú ọlọ́run ó dẹ́ràn yín lọ́wọ́. àmín o náà lẹ ti gbọ́ látẹnu àlejò wa ìwọ náà tẹpá mọ́ṣẹ́ rẹ má rora rẹ pin pé ò lè jẹ́ èèyàn o àwọn tó ti ga lónìí ibìkan làwọn náà ti bẹ̀rẹ̀ tẹpá mọ́ṣẹ́ rẹ fi gbìyànjú kún ìgbìyànjú má lé oògùn owó káàkiri àwọn míì ó máa ti ṣọ́ọ̀ṣì kan lọ sí ṣọ́ọ̀ṣì míì wọ́n ó máa wá mérékù òjijì àwọn míì ó máa lọlé aláwo káàkiri àwọn míì ó máa lọlé aláàfáà káàkiri wòlíì làwọn kan lọ káàkiri ọ̀dọ̀ wọn nítorí pé wọ́n ń wá owó òjijì iṣẹ́ tó ń ṣe yẹn tí ò bá ti tó wá kan kún ọjà tó ń tà yẹn tó bá rí wípé kò bá gbà mú mọ́ wá òmíì kún nítorí pé ẹni tí ò bá bá gbà yìí yóò bá ìgbà lọ. àdúrà mi fún gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ ń gbọ́ wa káàkiri àgbáyé ni wípé ọṣẹ tá a wà yìí yóò sàn wá síre gbogbo ẹnikẹ́ni tó bá ro kúrò wá lọ́ṣẹ̀ yìí yóò gbákú wa kú ni o. ogun àsìmú ogun àsìpa ogun àsìta ìbọn ogun accident kò ní jẹ́ ìpín wa nínú ọ̀sẹ̀ tuntun yìí. gbogbo àdáwọ́lé wa lọ́ṣẹ̀ yìí yóò yọrí sí rere. nínú ìrìn àjò ọ̀sẹ̀ tuntun yìí àwọn aláàánú ènìyàn wọ́n wà wá kàn wọ́n wà wá rí. lẹ́ẹ̀kan sí lóko olóòtú ètò yìí tó ti ń ṣẹ́jú sí mi látẹ̀kan pé àkókò tí kò wá ń papá mọ́ra VJ Sados
àti lóko ẹnjìníà wa Captain Promise. owó lọ́nà tó dára. Julius wà ń bí òun ni cameraman wa fún tòní àti Kẹ́hìndé. àwa sì wíkì. Peace àti Felix àwọn akẹ́kọ̀ọ́ wa tí wọ́n wá láti yunifásitì táwọn náà wá wo bá a ṣe ń ṣe àwọn náà wà pẹ̀lú wọn bí. títí ọjọ́ mẹ́jọ tá a tún pàdé lórí ètò tẹpámọ́ṣẹ́ ìrì àti àánú Olódùmarè kó máa bá ẹnìkọ̀ọ̀kan wa gbé. títí ọjọ́ mẹ́jọ ọ̀hún mi ò ní wá yín tì ẹ̀yin náà ò ní wá mi tì. ó dàbọ̀. olùkọ́ni lórúkọ mi Ìmọ́lẹ̀ TV rẹ o máa wò ó sì fọwọ́ sọ̀yà wípé ó sọ fáwọn oníbọ̀ rẹ náà pé káwọn náà kì í mọ̀ ọ́ tó o bá ti wo Ìmọ́lẹ̀ TV bẹ́ẹ̀ sì wá nínú lẹ́yìn mọ̀ ọ́ Ìmọ́lẹ̀ ní jẹrìí. Life has been good to me. I do not take this with levity. Nothing is new to me, but low-key I'm grateful for everything. The good and the bad and the ugly, all of the joy and the suffering. And then it dawned on me, all that I seek is in front of me. Iṣẹ́ Olúwa kò sẹ́ni tó yé bí mo ṣe ṣe mi ò mọ̀. I just dey stay on my grind every day. I keep my eyes looking up. As you dey see, I give the glory to God. Life has been good to me. I do not take this with levity. Nothing is new to me, but low-key I'm grateful for everything.